Hello, gbogbo ilé mo kẹ́yìn ìyá mo kẹ́yìn bàbá ní gbogbo ibi tẹ́ bá ti ń wò mí. Èmi ọmọ yín olólùfẹ́ yín Lédìkẹ́ ìfẹ́ Olúwaṣọ. Èmi náà mà ni mo mà tún délé tí mo tún gbé wá ìtúlágbára ẹjẹ́ àjọ rẹ́rìn. Ẹ jẹ́ wá nǹkan fìdílé. Ẹ fìdílé nǹkan. Ẹ bá mi wá nǹkan fìdílé. Nàìjà pẹ̀lú oríṣiríṣi drama. Bí Mùsùlùmí ṣe ń ṣe tiwọn. Pásítọ̀ ń ṣe ti tiwọn. Àáfà ń ṣe ti tiwọn. Àṣà ń oríṣiríṣi drama. Ẹyẹ bá mi ṣí ẹ wà láyé bá rẹ́rìn. Ẹ máa ṣe kí ni? Ẹ máa rẹ́rìn by the time tí wọ́n bẹ̀rẹ̀ sí ní play video yẹn fún yín. Tẹ bá gbọ́ kílákùsí. Ọ̀rọ̀ Nàìjíríà ó ti wá turn upside down, ó ti wá dorí kodò. Ẹ̀yin ìyá mi bàbá mi, ẹ jọ̀ọ́ ẹ gbé omi sẹ́gbẹ̀ẹ́ o, omi tútù o. Ẹ má gbé omi gbígbóná sẹ́gbẹ̀ẹ́. Tẹ́ bá gbé omi gbígbóná sẹ́gbẹ̀ẹ́, by the time tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní wo fídíò, tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn, ẹ lè lọ ṣe mistake kẹ́ gbé omi gbígbóná sẹ́nu lẹ́ẹ̀kan náà. Kẹ́ má mọ̀ pé ó yẹ kẹ́ rọra máa sẹ́mu díẹ̀díẹ̀ ni. Ẹ má gbé tí gbígbóná sẹ́gbẹ̀ẹ́. Omi tútù tó tútù, tẹ́ bá gbọ́ olómi yéyeye olúwẹ̀rí yéyé ọ̀ṣun. Òun ni kẹ́ bá mi gbé sẹ́gbẹ̀ẹ́ because the only thing tẹ́ lè máa fi kúlù ẹ̀rín yẹn by the time tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ́ fídíò yẹn. By the time tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé yín débẹ̀ tí mo gbé yín tírábàyè. Ẹ mọ̀ wò pé kí ló wà lé tètè Lédìkẹ́ wà láì ó lè tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. A ní mo ti sọ fún yẹn yìí tẹ́ bá ti subscribe sí YouTube mi. Tẹ́ dẹ̀ wo fídíò mi. Tẹ́ subscribe ẹ máa miss o. Ṣé orí platform Lédìkẹ́ ìfẹ́ Olúwaṣọ ní 2024. Orí platform Paronútì má ronú mọ́. Paronútì fẹ́ yí no matter condition. Èmi gan fẹ́ yí mi. Mo dẹ̀ fẹ́ kẹ́yìn ìyá dáadáa bàbá dáadáa ìyá alálùbáríkà òbí. Ẹ̀yin tẹ́ ẹ̀ ní sìnkú ọmọ tẹ́ ẹ̀ ní sìnkú ọkọ tẹ́ ẹ̀yin gan ò ní ṣọ́kú lójijì. Mo fẹ́ kẹ́yìn náà máa ṣe kíni kẹ́ máa fẹ́ yín. Mo fẹ́ kẹ́ máa rẹ́rìn kẹ́ máa fẹ́ yín. So ẹjọ́ tó rí tọ́ lọ́rùn ó yá ẹ jẹ́ sáré gbé yín débẹ̀ lọ́wọ́ kan. Ọ̀dà abẹ́rẹ́ àtọkọ yín bá jọ bímọ tó máa bá wà Canada àbọ̀ wà l'Amẹ́ríkà tí wọ́n bá lẹ́nìkan nù yá àti bàbá wa ta ló yẹ kó lọ ìyá ló yẹ ọ lọ ẹgbẹ́ náà tóbi fúnra yín. Question number 2 fẹ́ dáhùn rẹ̀ lẹ́yìn àtọkọ yín bá jọ sùn nù lé tásàrà ìlú bá dé tó lóun fẹ́ pẹ́ nìkan ta ló yẹ ọ pa wèrè ní bẹ́ẹ̀. Ó gbẹ̀yà bí ó gbẹ̀rì ìkọ̀kọ̀ la máa fi pààrọ̀ lórí ogun tó wà Nàìjíríà téèyàn bá ní kéèyàn kó sẹ́mi èèyàn lè lọ high blood pressure èèyàn lè lọ kú o ìkan tó ń lọ nílùú tí o bá sọ pé yóò fẹ́ máa rò ó èèyàn lè lọ ṣe rẹ̀ léṣe kó lọ kọ̀mítì o ẹjẹ́ arẹ́rìn o mo mọ̀ pé ẹ̀ tí gẹ́ẹ̀tì bí tá ń lọ nínú fídíò yẹn ẹ̀ tí gẹ́ẹ̀tì pọ́ìntì yẹn dáadáa ẹ má wọrí màá gbé yín débẹ̀ sí ẹ máa já sí ẹ máa understand àáfà yẹn ní àáfà Ọlọ́run ni wọ́n wá sí ni o ẹrẹ́ rò bó ṣe pọ̀ àáfà ní tí ọmọ yín bá wà ní Canada irú bí Lédìkẹ́ ṣe wà Canada báyìí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà sì wà ní Canada tí millions of ọmọ Nàìjíríà tí wọ́n wà ní Canada ó ní tí wọ́n bá wá sọ wípé in fact Nàìjíríà àáfà yẹn wá dáhùn wípé tí wọ́n bá ránṣẹ́ pè yín àtọkọ àtìyàwó wípé ọmọ yín bímọ ní ìlú Canada kẹ́ wá lọ bá tọ́mọ ta ló yẹ kó lọ gbogbo àwọn ìyá tó wà ń bẹ àwọn ìyá lálùbáríkà ìyá dùnú gbogbo wọn máa riwo pa wípé ìyá ló yẹ kó lọ. Àáfà yẹn ní yes. Question number 2 tí ẹ̀yin àti ọkọ yín bá wá sùn sílé tí àṣàrà ìlú gbogbo alamọ tó ń já ṣàrà ìlú ẹ bá mi share ẹ rẹ́rìn ẹ kọ́mẹ́ǹtì. Bàbá yẹn ní tí ẹ̀yin àti ọkọ yín bá sùn sínú ilé àwọn àáfàá tó wàásù fún wa lélẹ́yìí o tí wọ́n ní ká gba ọlọ́ọ̀lọ́kan o tó ní pànọ́bì nìkan ní ká tẹ̀lé o àwọn ló ń gbé wa débẹ̀ tí wọ́n ń gbé wa tàbàyé Nàìjíríà yìí o àwọn tí wọ́n sọ fún wọn wípé ẹ̀sìn ló làdínì ìmọ̀ ló làdínì àwọn ló ń wàásù fún wa tó ń give lecture ní gbangba yìí o ẹ̀rín tó padà parí wàásù o èpè burúkú làfà kì í sẹ́nu. Àáfàá wa ní tí àṣàrà ìlú bá dé máa tún play fún yẹn máa gbọ́ tí ẹ̀yin àtọkọ yín sùn sínú ilé question and answer látọ̀dọ̀ àáfàá.
question and answer tó gbàsíkì tí àsàrà ìlú bá dé tẹ̀yìn àtọkọ yín sùn sínú ilé. Question number 2, ta lẹ máa ní kí àsàrà ìlú, kí ló ń jẹ́ àsàrà ìlú? Ikú. A lè fi gbogbo ẹnu pé torí YouTube la wà, so a pè lásàrà ìlú. Ẹ̀yin tẹ́ bá mọ̀ tó máa àsàrà ìlú, ẹ mọ̀ béèrè lọ́wọ́ àwọn tó yẹ ẹjọ́ wò wá ní comment section. Wọ́n ní tí àsàrà ìlú yẹn bá wá dé tó bá sọ pé nínú ọkọ àti ìyàwó ta ni kóhun mú lọ, gbogbo àwọn ìyá alálùbáríkà, àwọn ìyá ìdùnnú, àwọn ìyá ológo tó wà ńbẹ̀, gbogbo wọn bá tún pariwo wípé ọkọ àfààní kò ní dáa fún yín. Imam bá kí èpè bọ́lẹ̀. Wàhálà ti wá wà báyìí o, wàhálà 2024 yìí máa lẹ́tí kẹ́gàn o. 2024 ìmọ̀ bad ẹ̀sìn gan tẹ́ bá gbọ́ ọdún ló smẹ̀ ọdún ló pana sharp má lọ dọ́là rẹ̀. Òun ní 2024 ta wà ń bẹ̀ ló bí ṣeré. Ẹ bá ọpọlọ tóbi lọ́ba. Ẹ jẹ́ sáré tún play fún yín. Ẹ wá farabalẹ̀ gbọ́ bí àfàyẹ ṣe ṣe ìpè burúkú fún gbogbo àwọn bàbá yẹn. Ó ní kò ní dá fún gbogbo yìí. Nígbà tí ọmọ bímọ ní Canada, ní kí bàbá lọ tọ́mọ. Nígbà tí ikú wá dé, ẹ wá ní bàbá ní kíkú máa mú lọ. Bàbá ní kò ní dá fún gbogbo èyí tẹ́ sọ pé láàrin ọkọ àti ìyàwó ọkọ ni kó kú. Ìmáàmù kì í pè mọ́lẹ̀ o. Àwọn ìmáàmù wa, àwọn bàbá wa, àwọn tó ń kọ́ wa ní kéwú, tó ní ọ̀rẹ́ Ọlọ́run làwọn ń ṣe ọ̀rẹ́ Ọlọ́run lódodo. Àwọn tí wọ́n súnmọ́ àlùjọ́nà tó ń jìnnà síná, iná yẹn sìn wọ́n jìnnà sí, ṣùgbọ́n wọ́n lè ṣe pé ẹni àlùjọ́nà ló máa ń ṣe pé. Èyí tó ti fẹ̀sì gbé wọ́n ṣí, ẹ má lọ sọjí, ẹ má lọ wake up ní 2024. Ẹ má lọ wake up. Ó yá, ẹ já sáré débẹ̀. Ó fọ́ ní bàjẹ́ wà láì. Mo kàn fẹ́ kẹ́yìn èèyàn mi, ẹ̀yin ìyá alálùbáríkà bàbá dùnú, ẹ ṣáà máa ṣe kíni, ẹ máa flẹ́jọ̀, ẹ máa rẹ́rìn. Èyí tó bá gba ká gbé wá táwọn èèyàn máa ṣe irú kí lélẹ̀ tó máa mi rí àgbè wá. Èyí tó bá dẹ̀ gba ká fi káàṣì cruise, ká fi pàrònú tí ká máa ronú, because kò sẹ́ni tó fẹ́ kú. Ìmáàmù ò fẹ́ kú o. Ẹ gbọ́ mi, ìmáàmù you no wonder, pastor you no wonder, herbalist you no wan pẹ́mẹ́. Nobody won't pẹ́mẹ́. Kò sẹ́ni tó fẹ́ ṣe kíni, kò sẹ́ni tó fẹ́ pẹ́mẹ́. Ó yá, ẹ bá mi gbóhùn sókè, ẹ jẹ́ n gbé síbi tẹ́ máa ti gbọ́ dáadáa. Mo fẹ́ kẹ́ gbọ́ dáadáa torí àní speaker. Ó yá. Ọ̀dà abẹ́rẹ́ àtọkọ yín bá jọ bímọ, ọmọ bá wà Canada àbọ̀ wà l'Amẹ́ríkà. Tí a bá lẹ́nìkan nù yá àti bàbá wa, ta ló yẹ kó lọ? Ìyá ló yẹ ọ lọ. Ẹ gbọ́dọ̀ tóbi fúnra yín. Allah Akbar. Question number 2. Ó yá. Ṣé dáhùn rẹ̀? A máa dáhùn. Tẹ́yìn àtọkọ yín bá jọ sùn nù lé sásàrà ìlú bá dé tó lóun fẹ́ pẹ nìkan. Ta ló yẹ ọ pa? Wèrè ní sẹ́. Wèrè ní yín sẹ̀ ká dáa fún yín. Ìmáàmù ló sọ bẹ́ẹ̀ o. Àwọn ìmáàmù tó súnmọ́ àlùjọ́nà tó jìnnà síná. Àwọn ìmáàmù tó jẹ́ pé ọ̀rẹ́ Ọlọ́run ni wọ́n ṣe tí wọn ò lè jọ̀wọ́ ẹ̀mí wọn fún èmi àti yín. Wọn ò lè jọ̀wọ́ ẹ̀mí wọn fún obìnrin tó wò sùsù, tó fi inú ṣoyún, tó fẹ̀yìn gbọmọ fún wọn, tó láwọn lágàn, tó dúró tì wọ́n gbọgbọgbọ, tí ò fi wọ́n sílẹ̀. Àwọn ìmáàmù tí ànábì kú fún ni wọn lè kú fúyàwó lé wọn yẹn o. Ẹ gbọ́, ìmáàmù ní ká á dá fún yín ẹ̀yin wèrè gbogbo. Màá tún play bóyá ẹ gbọ́ dáadáa. Ìmáàmù ní tí ọkọ àti ìyàwó tọmọ yín bá wà ní ìlú Canada, tó bá bímọ, tó bá ránṣẹ́ sí yín, ta ló yẹ kó lọ? Question and answer. Gbogbo àwọn people tó wà bẹ́ẹ̀ sọ wípé ìyá ló yẹ kó lọ, which is normal. Àwọn people yẹn tún wá ṣe kíni, wọ́n ní ìmọ̀, wọ́n ní làákàyè. Tí ikú bá dé, bàbá ló yẹ kó kọ́kọ́ kọ́ ẹ̀yin dáàdì mi, ẹ má bínú mi ro kúrò yín o. Tó bá bí èmi sìn pé Lady K máa ní nà nínú ìyá rẹ̀ àti bàbá rẹ̀, ta ni ó kọ́kọ́ kú? Ìní bá mi, because tí ogun bá dé, ìyá alálùbáríkà ni ìyá Lady K. Ibi tó lè sá kìtàkìtà wọ̀, bàbá ò lè sá wọbẹ̀ fún mi. Bàbá gbogbo ayé ni. Ẹ gbọ́ mi, bàbá gbogbo ayé. Àwọn bàbá mi wà tó jẹ́ wípé ẹ máa tọrọ àyè fún wọn, ẹ tọrọ ikú fún ìyá o. Àwọn bàbá alálùbáríkà bẹ̀ wà, àwọn bàbá ìdùnnú bẹ̀ wà, ṣùgbọ́n kò kọ́ mọ̀, kò wọ́pọ̀.
Ọlọ́run gan pàápàá gan gẹ́gẹ́ bí ohun tí mo máa ń gbọ́ lẹ́nu àwọn onímọ̀ wọ́n máa ń sọ wípé gẹ́gẹ́ bí ohun tí ànábì fi kọ́ wa tọ́lọ́ngọ́ fi kọ́ wa ní pé ọkọ ló yẹ kó kọ́kọ́ kú kí ìyàwó wà. Ọkọ ló yẹ kó kọ́kọ́ kú ṣùgbọ́n ẹgbẹ́ ohun tí ìmáàmù yẹn sọ ó ní nígbà tọmọ yín bá bímọ ta ló yẹ kó lọ Canada àwọn èèyàn níyà ó ní tíkú bá dé ńkọ́ àwọn èèyàn sọ wípé bàbá ni kíkú máa mú lọ ó ní kà á dáa fún yín ẹ̀yin wèrè gbogbo ó ṣépè fún gbogbo àwọn jọmọ tó wà ń bẹ ẹ pọ́ lọ tóbi lọ́ba ẹ fún ara yín yòǹbó ànábì ẹ bá lè di ké yòǹbó ànábì ẹ bá ń tá ọ̀dà ọlọ́run àwọn àáfà tèmi àti yín tẹ̀lé nìyẹn tó fẹ̀sìn brainwash wa o àwọn àáfà tó ń sọ fún yín wípé Yorùbá nation Odùduwà ló fẹ́ sìn bẹ́ẹ̀ wọ́n lè fẹ̀mí wọn lẹ̀ o ẹ bá mi ṣe gbòsà fẹ́ni tó fẹ̀mí ẹ̀ lẹ̀ fún gbogbo millions of ọmọ Yorùbá ẹ bá mi ṣe gbòsà fún májàsọ́lá ẹ bá mi ṣe gbòsà fún ó fi ẹ̀mí ẹ̀ lẹ̀ fẹ́mi àti yín ṣé ìmáàmù tẹ́ ń wò yìí tí ó lè fẹ̀mí ẹ̀ lẹ̀ fúnyàwó àtọmọ ṣé òun ló máa fẹ̀mí ẹ̀ lẹ̀ fẹ́yìn tẹ́ tí kò mọ̀ rí tí kò tán pẹ̀lú yín tí kò ṣe fámìlì yín tí kì í ṣe ẹbí yín ṣùgbọ́n májàsọ́lá fi ẹ̀mí ẹ̀ lẹ̀ fún gbogbo ayé àti wèrè kó lè gbádùn àtàsínwín kó lè wà alright àtẹni tó rí jẹ kó lè máa jẹ sí àtẹni tí ò rí jẹ kó lè yó gbogbo ìṣẹ̀mí ènìyàn pátápátá ẹ bá mi gbọ́ lọ tóbi lọ́ba látara Sunday Igboho ẹ bá mi gbé Ọlọ́run tó bẹ bá mi yòǹbó ẹ o Ọlọ́run tó ga jùlọ ìwọ ni máa sìn títí ayé ẹ bá mi yòǹbó ànábì ẹ bá ń gbọ́ lọ tóbi lọ́ba àwọn ìmáàmù yìí sọ wípé àwọn ò lè gbà kú yín kú àwọn ò lè kú fúyàwó wọn irú àwọn yẹn sì kí kidnapper pàdé wọn lọ́nà ẹ jẹ́ ká tún sáré lọ báyìí. ẹ gbọ́ irú bàbá ìmáàmù tẹ́ ń wò yìí kí kidnapper pàdé wọn lọ́nà àtìyàwó wọn kí ni bàbá ìmáàmù máa sọ wọ́n á sọ fún kidnapper ni pé máa mú ìyàwó mi lọ kó àdó àyà èmi jẹ́ kí n wà àmọ́ sísọ jẹ́ kémi lọ ṣiṣẹ́ owó wá bí a ṣe máa wá fi gbálẹ̀ ìwọ ṣàmọ́ mu lọ o ò bá dẹ̀ lè kópa tí àìbásùn fún lọ́mọ kó fún nítorí pé kí ni wọn ò fẹ́ kú ọdẹ wàásù ìjọba ọ̀hún fún yín mélòó nu wọn ló ti lọ rí tó sọ wípé báyìí lọ́ọ́ ṣe lọ wọ́n ní ẹ mọ̀ ṣiṣẹ́ ládá ẹ mọ̀ ṣiṣẹ́ àlùjọ náà àwọn ò sì fẹ́ lọ sálùjọ náà ṣebí máàmù ni wọ́n tó bá kú ṣé kìí ṣàlùjọ náà lọ́lọ́ ní kí ló dé tó bẹ̀rù kú ẹ̀yin dèdè rè ẹ jòkó síbẹ̀ ọdún tuntun làwà 2024 wake up ọmọ sọjí kò jára ẹ gbọ́ ọmọ sọjí kò jára ẹ wo bí máàmù ṣe gbé gbogbo wọn ṣe pé ẹ já gbọ́ lẹ́ẹ̀kan sí. ọ̀rẹ́ àbẹ́yẹ àtọkọ yín bá jọ bímọ tọmọ bá wà Canada àbọ̀ wà lamẹ́ríkà tí wọ́n bá lẹ́nìkan nù yá àti bàbá wa ta ló yẹ kó lọ ìyá ló yẹ ọ lọ ẹ gbọ́dọ̀ tóbi fúnra yín. Question number 2 fẹ́ dáhùn rẹ̀ lẹ́yìn àtọkọ yín bá jọ sùn nù lé tásàrà ìlú bá dé tó lóun fẹ́ pẹ nìkan ta ló yẹ ọ fa wèrè ní sẹ́ẹ̀ wèrè mínísẹ̀ kà á dáa fún yín with ìbànújẹ́ ọkàn bóyá àwọn ìmáàmù tó sì máa ń tàn kan lá ní ọkọ tó lọ ṣe wáàsí bóyá àwọn níbẹ̀ yẹn o bóyá àwọn ìmáàmù tó ti sí orí àwọn ni o bóyá àwọn ìmáàmù tó ti mi owó ẹyọ ni o ẹ gbọ́ bó ṣe gbé gbogbo jọmọ́ ṣe pé ẹ̀yin kan wá fẹ́ kó ẹ̀ jájà ẹ̀sìn kiri 2024 làwọn ẹ̀jẹ̀ sọ jíkẹ́ wake up ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe làgbà bí o ṣẹ̀ṣẹ̀ o bó ti ṣẹ̀ṣe làgbà kì í ṣe dandan ni kẹkú sí mọ́ṣáláṣí kì í ṣe dandan kẹkú sí ṣọ́ọ̀ṣì kì í ṣe dandan gan kẹkú sílé ìṣẹ̀ṣẹ̀ kúkú dá dúró kẹdí ní tíra kẹ má ṣe kankan níbẹ̀ àdúrà yín ti gbà kẹdẹ̀jọ́ nínú mímọ́ oníwà mímọ́ ọlọ́kàn mímọ́ bó ṣe rí nìyẹn ẹ̀yin àmì bàbá mi kàn ní kí túbọ̀ lè wà ní ká sáré fi rẹ́rìn pé ìmáàmù eléyìí paragon ìmáàmù gbé gbogbo ṣọmọ́ ṣe pé ó pé gbogbo jọmọ́ ní wèrè ó ní kò ní dà fún wọn kí la gbé kí la jù nítorí àṣàrà ìlú ìmáàmù ò fẹ́ kú irú ìmáàmù ìtọ́ bá sọ wípé kọ́ lọ ṣògùn kò kú mọ́ pógùn kan wà téèyàn bá lò ó kò ní tètè kú àbí kò tiẹ̀ ní kú láíláí àwọn ló máa jẹ́ nọ́mbà 1 tó máa lọ ṣe tó bá wá sọ fún wọn wípé ẹ lọ wá orí ọmọ ìjọ bíi 10 àbí 20 wá o tẹ bá ti ṣe o ẹ ní kú wàláì wọ́n á ṣe ẹni tó ti ṣe báyìí wọ́n á ṣe ẹ jí ẹ má sùn lédíkẹ́ òfin olúwa ṣò náà lórúkọ ti tèmi mi ìbọn ẹ̀yìn máàmù wa o akọ̀sáré tún ṣe kiri agọ̀ fi yín káàṣì kúrúsì àfi yín pàrònú rẹ̀ lójú òní tiwa àwọn máàmù ọlọ́run àwọn tó jìnnà síná tó súnmọ́ àlùjọ náà àwọn máàmù ní bó ṣe jẹ́ nìyẹn subscribe sí YouTube channel mi ẹ tan notification bell yín sílẹ̀
a máa mú wá fún yín lọ́lọ́kan òjọ̀kan lónírúurú ètò a máa bá yín mú wá. Ẹ má wá gbàgbé o, gbogbo ẹ̀yin màmá mi ẹ̀yin bàbá mi tí ẹ bá fẹ́ ṣẹ́ owó láti orílẹ̀-èdè Canada sí Nàìjíríà, láti Amẹ́ríkà sí Nàìjíríà, ẹ jọ̀ọ́ ẹ pè Lẹ́díkẹ́ Ìfẹ́ Olúwa show. Ẹ lọ download Lemfi app, dọ́là ti gara gan o. $1 is 1,200 plus. $1 is 900 plus. Kò dúró sójú kan, but tẹ́ bá ti download app yẹn, ẹ máa rí iye tí exchange rate yẹn bá jẹ́ lójoojúmọ́, ẹ fi máa mọ bó ṣe pay yín sí. Ẹ wá lọ referral code mi, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ ní ṣorí burúkú. Ẹ̀yin tẹ́ bá mọ referral code mi, ẹ jọ̀ọ́ WhatsApp number mi lẹ́wọ̀n lójú screen yẹn kọ text mi, mo fi yọ́nú Olódùmarè bẹ̀yẹn ẹ ní ṣìṣe, ẹ ní jábọ́, ẹ ní dológun àná, ẹ ní sọmọnù. 2024 ọdún ayọ̀ ló máa jẹ́ fún yín. Ẹ kọ text mi pé Lẹ́díkẹ́ send your referral code. Máa send ẹ̀ sí yẹn lọ download Lemfi app, ojú òní tí yẹn ní ṣàṣetì, ẹ ní bá wọn sí nínú ẹgbẹ́ aláṣetẹ́ láṣẹ Èdùmàrè ní 2024. Ẹ má wá gbàgbé gbogbo àwọn products tá lọ́lọ́kan òjọ̀kan. Ẹ ò tí ọ̀nà ṣọ́ra àbá ní bàbá wọn, tí ọ̀nà ṣọ́ra àbá ní bàbá wọn, amégúngún ìta kébékébé ní bàbá wọn, tí ọ̀nà ṣọ́ra àbá ní bàbá wọn. Kò sẹ́lẹ́gbẹ́ kò sẹ́lẹ̀mí iléeṣẹ́ tí ẹ̀ là ń sọ nípa ẹ̀. Níbi ká lo àgbo jẹ̀dí tó dára àti àgúnmu jẹ̀dí, iléeṣẹ́ tí ẹ̀ lè ní. Níbi ká lo àgúnmu tí a lè fi ṣe kíni, tí a lè fi cure àìsàn high blood pressure, iléeṣẹ́ tí ẹ̀ ní. Níbi ká lo àgúnmu tí a lè fi cure diabetes tí a mọ̀ sí ìtọ̀ ṣúgà, iléeṣẹ́ tí ẹ̀ lè ní. Níbi ká lo àgúnmu èyí tó máa jẹ́ kí nǹkan ọmọkùnrin wa kó dìde, kó nà tán, kó ṣe é ṣiṣẹ́ kárakára, tí ẹ̀yin bàbá brọ́dà tí ẹ máa lè ṣe ẹ̀mẹ́rin ẹ̀ márùn-ún, iléeṣẹ́ tí ẹ̀ natural herbal òun là sọ nípa ẹ̀. Àwọn eléyìí wọ́n ṣe kíni, wọ́n ṣá proper, wọ́n mú yes. Gbogbo ẹ̀yin bàbá tí ẹ ò lè pakuru mọ́ kẹ́dó dáadáa, gbogbo ẹ̀yin bàbá tí ẹ lè tàtẹ̀ kọlẹ̀, gbogbo ẹ̀yin bàbá tẹ rán lọ́mọge tẹ lọ́ ń gbọ̀, tẹ lọ́ ń ṣe jìjìjìjìjìjìjì nígbà tó yẹ kẹ́ kó lóbo fáàbọ̀ ọmọge, ṣe lẹ̀yìn lọ́ wojú ọmọge, abẹ́ lọ́ wojú mọ́mì, ẹ wá lọ́ ń dáṣà. My dear, mo ti dàgbà, ìwọ náà ṣàmọ̀, age is behind, kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ẹ kàn sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, ẹ request fún phone number iléeṣẹ́ tí ẹ̀ natural herbal. Tí ẹ bá lo àgúnmu iléeṣẹ́ tí ẹ̀ natural herbal, ẹ pakuru mọ́ ẹ dùn dáadáa. Mi ìfẹ́ mọ bẹ́ẹ̀ ṣe dàgbà tó, kẹ́tì 70, kẹ́tì 80, kẹ́tì 90, nǹkan ọmọkùnrin yá dìde, ẹ ṣe bí ọkùnrin, ẹ tàtẹ̀ kọlẹ̀, ẹ ká mọ́mì bí ẹja, ẹ ká sísítà, inú yàdùn ọkọ̀ yẹn balẹ̀, ẹ̀yin gan mọ̀ wípé yes, ẹ ṣe exercise, ara yín máa jí pépé. Tí a bá wá tún wá ń sọ̀rọ̀ nípa àgúnmu àti àgbo tí a lè lò fún gbogbo jẹ̀díjẹ̀dí, gbogbo ọ̀rá ta ti kó sí àgọ́ ara, iléeṣẹ́ tí ẹ̀ natural herbal òun ní ká máa bọ̀ ọ́. Ẹ pè Lẹ́díkẹ́ Ìfẹ́ Olúwa show lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi èyí tẹ́ wò lójú amóhùnmáwòrán. Ẹ request fún phone number iléeṣẹ́ tí ẹ̀ natural herbal. Gbogbo ẹ̀yin tẹ́ ti ní high blood pressure láti ọjọ́ pípẹ́, iléeṣẹ́ tí ẹ̀ natural herbal àwọn ló lè bá yín cure ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ti ní diabetes èyí tá ń pè ní ìtọ̀ ṣúgà láti ọjọ́ pípẹ́, iléeṣẹ́ tí ẹ̀ natural herbal àwọn ni wọ́n ní egbòogi èyí tí ẹ lè lò tí ẹ ní gbúrò gbogbo àwọn àìsàn yìí mọ́. Yálà èyí tí ẹ ní rheumatism, ara ríro, ọ̀pá ẹ̀yìn, ìtọ̀ ṣúgà, ọ̀rá inú, ikùn títóbi, iléeṣẹ́ tí ẹ̀ natural herbal òun ni kí ẹ mọ̀ sáré bọ̀. Iléeṣẹ́ tí ẹ̀ natural herbal bàbá ni bàbá wọn, iléeṣẹ́ tí ẹ̀ natural herbal àràbà ni bàbá láwùjọ gbogbo elégbòogi tó ń tún ara ṣe, iléeṣẹ́ tí ẹ̀ natural herbal wọ́n mú yes. Ẹ mọ̀ tí wọ́n gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ lo cream ní Yoni system, you wanna change your skin, ẹ fẹ́ change the skin yín, ẹ fẹ́ look sexy, ẹ fẹ́ look glow. Iléeṣẹ́ Danari skincare ní ìlú UK àwọn náà ṣe kí ni, wọ́n gbégbá orókè, wọ́n pèrègede. 2023 àwọn ni wọ́n gbégbá arókè iléeṣẹ́ tó ń ṣe ìpara ọṣẹ tó dáa jù. 2022 àwọn ló gbégbá orókè, ó sì tún dá mi lójú pé 2024 àwọn náà ló tún máa gbégbá orókè. Ẹ pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tẹ́ ẹ wò lójú amóhùnmáwòrán kí n fún yín ní phone number, ìbàjẹ́ ti ìpara lẹ́fẹ́, ẹ̀yẹ ṣáà ti kọ sórí text message fún mi ní WhatsApp, ìbá sì jẹ́ ti iléeṣẹ́ tí ẹ̀, ìbá sì jẹ́ referral code tí ẹ lè fi ṣẹ́ owó láti ìlú Canada sí ìlú Nàìjíríà, láti ìlú Amẹ́ríkà sí ìlú Nàìjíríà. Ẹ pè mí lórí WhatsApp number mi, ojú òní tì wá o, àjọ lájọṣepẹ́ ilẹ̀ Yorùbá tá ń pòǹgbẹ fún, á bá wa láyọ̀, á bá wa lálàáfíà, á bá wa nínú ìdùnnú. Àìkú tí ń ṣe bàálẹ̀ ọ̀rọ̀, mi ò ní wá yín tì. Ire o.